Mr. Opeyemi Ayantoye ẹ kú àbọ̀ o. Hasan Taiwo ẹ káàbọ̀ o. Prince Kayode owó ẹ̀yẹ lórí lérí Instagram awo Bọ́lá ọmọọba Ọdẹ́wálé ẹ káàbọ̀. Mo kí gbogbo wa pátápátá, mo kí gbogbo ọmọ bíbí ilẹ̀ Gbóònà pátápátá, mo kí gbogbo ọmọ Yorùbá ẹ káàbọ̀ sí eré ètò tòní. Ètò wa náà ni ètò yín, ètò wa ìgbómìlédè alédè Gbóònà ó ní ètò náà ń jẹ́ ìgbaraẹniníyànjú lérí èdè wa, ká mọ̀ sọ èdè, ká mọ̀ ṣe àṣà ní ilẹ̀ Gbóònà, òun náà ni ètò ìdálé lérí. Prince Kayode owó ẹ̀yẹ Kazeem ẹ káàbọ̀. Òun náà ẹ bá share program yìí, jẹ́ kí gbogbo wa ká jìjọ gbádùn program yìí. Òun náà ni ètò ìdálé lérí ká sọ èdè Gbóònà, ká gbé àṣà Ìgbóònà lárugẹ. Ní bàbá tí a ń sọ ẹ mọ̀ jẹ́ ká bá ti ń wo ẹ mọ̀ jẹ́ ká mọ̀ wo ohun báwọn nìkan, ẹ jẹ́ ká mọ̀ kọ́ ọmọ ra nínú ilé, ká mọ̀ sọ sí ọmọ ra nínú ilé. Òun náà ni àṣemúránra létí kí àṣà àti ìṣe anílẹ̀ Ìgbóònà kí mọ̀ parun. Ẹ ṣeun gan ni. Mo kí gbogbo eré adé pátápátá ní ilẹ̀ Ìgbóònà, mo kí gbogbo eré adé o, kábíyèsí o, kádé pẹ́ lérí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí àṣẹ pẹ́ lẹ́nu. Mo fẹ́ jẹ́ kí láùdù dáadáa kí ká lè gbọ́ra dáadáa ni. Mr. Taiwo Abiodun ó dàbí bóyá wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀. Mo kí gbogbo eré adé gẹ́gẹ́ Sunny Kẹ́hìndé ẹ káàbọ̀ o. Mo kí gbogbo eré adé pátápátá, kábíyèsí adé pẹ̀lérí, àṣẹ ìpẹ́lẹ́nu ìrùkẹ̀rẹ́ di òkìní. Mo wá kí gbogbo ọmọ Ògbóònà pátápátá ní gbogbo bí yìí àbára lérílẹ̀-èdè àgbáyé. Wọn yóò bẹ nílùú èyìnbó ni ìyá ìyá olùfẹ́ ètò yìí, gbogbo wọn yìí máa bá a wò, yìí máa bá a gbé lárugẹ. Ní sú yín o lágbára Ọlọ́run, torí láìsí yín kì sí àrá náà. Ẹ̀yin lẹ jẹ́ kí ó máa jẹ́ kí máa jẹ́ ṣe. Adébáyọ̀ Kazeem Ọláwálé ẹ káàbọ̀ sí eré ètò. Ẹ̀yin lẹ jẹ́ kí máa jẹ́ àṣẹ bẹ́ẹ̀ wo àní mọ̀ sèmí. Mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́wọ́ gbogbo yín pátápátá, ẹ ṣeun gan ni. Gẹ́gẹ́ bí mo sọ wí ní eré ètò yìí, Ìgbóònà la máa ń gbé lárugẹ. Èdè anílẹ̀ Gbóònà ń la máa ń gbé lárugẹ ní eré ètò yìí. Tony Afọláyan 33 ẹ káàbọ̀ lérí ètò. Èdè la máa ń gbé lárugẹ lérí ètò yìí ní gẹ́gẹ́ bí gbogbo èèyàn náà ti ń gbédè wọn lárugẹ. Ẹ jẹ́ ká gbédè wọn lárugẹ nílẹ̀ Gbóònà, ẹ jẹ́ ká gbé lárugẹ, ẹ má jẹ́ àgbàgbé ilé, ẹ má jẹ́ ká gbàgbé èdè ra, ẹ má jẹ́ ká gbàgbé ìṣe ra. Ẹ dábọ̀ ẹ jèrè. Gẹ́gẹ́ bá ti ṣe ń sọ lọ ní láti bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn báyìí, à ń sọ̀rọ̀ lérí ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. Àjíà Àṣàkẹ́ ẹ káàbọ̀ sérí ètò. Tèmítẹ́pẹ́ Enoch Ayọ̀rìndé ẹ káàbọ̀ sérí ètò yìí. Gẹ́gẹ́ bí a ti ṣe ń sọ lọ, à ń sọ̀rọ̀ lérí ìgbéyàwó. Èmi ni wọ́n ń pè lérí ìgbéyàwó. Ẹni yóò bá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ra lérí ètò ẹ lè bá a wo àwọn fídíò yìí àti ṣe sẹ́yìn. À ń sọ̀rọ̀ lérí ìgbéyàwó nílẹ̀ Yorùbá ni. Ẹ lè bá a wo fídíò yìí àti ṣe sẹ́yìn lérí rẹ̀. Ẹ̀ràn kan wí Teresa Olúwatóyìn Jayé Ọlá Ọmọfẹ́mi ẹ káàbọ̀. Wọn kan sọ wí ìgbéyàwó social media. Wí ìgbéyàwó social media ìdá òun kọ́ là ń sọ. A kàn ń sọ sí àwí ìlànà bí ìran babara àti ìran ìyá ara bí wọ́n ti máa ń tọ́ láyé jọ̀hún. Wí bàbá lè máa ṣe báwọn náà lóde òní. Lẹ́ni yìí ó bá gbà láyé ayé bá gbà ya bá lè máa ṣe wí kè bá da. Ọlábánjí Rónkẹ́ Ògúnmẹ́fun ẹ káàbọ̀. Wí bàbá lè máa ṣe wí kè bá da ju bí ìgbéyàwó ti ń rí lóde òní lọ. Bàbá rí ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló ti mérí sánpọ́n. Kìí ṣe gbogbo ẹ náà ní wí bóyá tó bí wọ́n ṣe rìn náà ni o. Àmọ́ yóò pọ̀ jù nínú rẹ̀ ni bí ọ̀nà yìí àgbà yàmú fẹ́ra ara. Ọ̀nà yàgbà yàmú fẹ́ra ara nígbà míì
ó jẹ́ kí ìgbéyàwó kí mọ mẹ́rin san. Ọlálékan Owólẹwà ẹ káàbọ̀ sí ètò. Ọ̀nà ya gbàyà mú fẹ́ra nígbà míì ó mọ jẹ́ kí ìgbéyàwó kí mẹ́rin san pọ́n. Ṣé ẹnìyàn fẹ́ yọ ọmọlé rẹ̀ yọ ọmọnà rẹ̀ ọmọ bàbá rẹ̀ ọmọ ya ọmọ rúwà yìí ìyá rẹ̀ gan wù sí bàbá rẹ̀ ọmọ rúwà òun. Ṣé mọ̀ wí nígbà míì ó mọ jẹ́ kí ìgbéyàwó kí mẹ́rin san pọ́n. Ìgbéyàwó mìíràn bẹ ó jẹ́ wító eré Facebook eré Instagram lóríṣiríṣi báyìí náà nìyẹn ti pàdé ara wọn yóò dùn yóò lárinrin. Mọ́ bàbá kó 10 lẹ̀ nínú rẹ̀ 7 nínú rẹ̀ ní kèdò yìí kè lárinrin ní eré social media. Ó ní àṣẹ ń gbára níyànjú ẹni yóò bá yàyè bá gbà yà bá lè tọ́ bí ìran bàbá náà ti mọ́ tọ́ wíkè bá dáa. A ti sọ̀rọ̀ lérí ìran ìgbésẹ̀ léríṣiríṣi ní eré ìgbéyàwó. Èmi náà kí ọ o ẹ kú ètò àǹtí Ọlọ́run èèmọ̀ fún yín ṣe àmì àṣẹ. A ti sọ̀rọ̀ léríṣiríṣi lérí ìyàrán ìgbésẹ̀ lérí ọ̀rọ̀ ìgbéyàwó yìí. Ẹ lè wo àwọn fídíò yà ti ṣe sẹ́yìn ẹ rí lẹ́kùnrẹ́. Mr. Balógun Owólabí ẹ káàbọ̀ sí eré ètò yìí ẹ kú ọjọ́ mẹ́ta ẹ ṣeun gan ni. A sọ̀rọ̀ lérí ìfojúsóde lérí ìgbéyàwó, a sọ̀rọ̀ lérí ìwádìí, a sọ̀rọ̀ lérí alárinà, eré ìsíhùn òní àbádé ní ìjẹ́jọ́. Yà sọ̀rọ̀ lérí wí ìsíhùn ran bàbá ara wọn máa ń sanwó kan yẹn ń pè ní ìsíhùn. Yí ẹbí ọmọkùnrin yóò fẹ́ fẹ́yàwó yẹn mú lọ ọ̀dọ̀ ẹbí obìnrin yẹn fẹ́fẹ́ yẹn mú owó ìsíhùn yìí yẹn mú lọ bẹ yóò ń ṣe ọ̀kẹ́ kan ní ìran òbí ọkùnrin òní yẹn mú lọ Bọ́lájí Abbey ẹ káàbọ̀. Ọ̀kẹ́ kan ní ìran ẹbí ọmọkùnrin yẹn mú lọ ọ̀dọ̀ ẹbí ọmọ obìnrin àti orógbó obì àbàtà àti àtàrẹ oníyèmú lọ ọ̀dọ̀ wọn ẹbí obìnrin gẹ́gẹ́ bí owó ìsíhùn. Ẹlòmíì láyé ìsìn gan ìran mi lóòótọ́ ẹ̀mọ́ bí kẹ́ mọ̀ pariwo. Ẹlòmíì kódà ní ètí ṣe máa ná ṣe mọ̀ mí mọ̀ ọ́ wí ìyàwó yìí fẹ́fẹ́ rèé o jẹ́kun lè mú yìn ìran òbí mi o ọkọ yìí fẹ́fẹ́ rèé o jẹ́kun mú àwọn òbí mi. Ọ̀pọ̀lọpọ̀ gbéyàwó lónìí ni kèsì rúkun báwọn níbẹ̀ kèsì wí ẹ̀mú rẹ níyìn rẹ ní débi yẹ ti àwùtò ẹ jẹ́ ká ṣe mọ̀ mí mọ̀ ọ́ débi yẹ ti àwọ̀ ṣe máa ná sanwó erí. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ni kèsì owó erí ní òde òní torí wítò bí ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti ṣe pàdé ara wọn òun ló fà á. Ní gẹ́gẹ́ bí mo sọ wí ìsíhùn owó ìsíhùn ọ̀kẹ́ kan ó ní ìran òbí ọkùnrin ní èmú lọ ọ̀dọ̀ ìran òbí obìnrin ní èmú obì àbàtà orógbó àti àtàrẹ ní èmú lọ. Nígbà míì bí 20 obì àbàtà 20 àtàrẹ 20 àti orógbó náà 20 ni wọ́n máa ń ṣe. Ìran mìíràn rẹ̀ lè ṣe ní 25 àtàrẹ 25 orógbó 25 obì àbàtà náà kì í jẹ́ 25. Yẹn mú ọ̀kẹ́ kan yìí yẹn mú lé ní erí yẹn mú ṣe owó ìsíhùn lọlé ìran òbí obìnrin ìran òbí ọkùnrin àwọn ẹbí ọkùnrin lè mú lọlé ẹbí obìnrin. Rótìmí Amos Òkìkíọlá ẹ̀ka Babátúndé Ọláwálé ẹ̀ka àbọ̀. Bí wọ́n bá ti á mú lọ bẹ́ iye òun jáde sí wítò ọmọ láti rí òdòdó kan nílé yín níyìn báyìí yóò fẹ́ já o ní èmú lọ báwọn òníyàn lẹ́yìn rẹ̀ ní ìtọrọ. Wọ́n bá ti lọ báwọn ní àlè ṣe ìtọrọ ẹbí ọkọ lọ ẹbí ọ̀dọ̀ etí ìdìyàwó. Wọ́n bá ti mú ìsíhùn yìí lọ wọ́n bá ti kó lọ ní àlè ṣe ìtọrọ. Bí wọ́n bá ti ṣe ìtọrọ yìí lọ́wọ́ ẹbí ìyàwó ìyẹn bí ìyàwó ni yẹn á wo ẹ̀ àwùtò ẹni yìí ìran yóò wá ìyàwó yẹn fẹ́ ọmọ ra yìí ìyẹn bí ìyàwó ìyẹn náà yà jáde síta ní èmú ẹsẹ̀ síta láti wo irú ẹbí yìí ẹbí ọkọ yóò fẹ́ fẹ́ ẹbí ọkùnrin yóò fẹ́ fẹ́ ọmọ wọn irú ẹbí yìí ó jẹ́ ní ìlọ̀lẹ́ béèrè ní ìwádìí bí bá ti wádìí lọ́wọ́ ènìyàn náà wító ẹ dàbọ̀ lágbájá àkàndé
ọdẹ mú ìyá ọdẹ mú ìwá òun bẹ ní ìsàlẹ̀ kòtò nílé Balógun ó wí Abídòyè Ọmọníyì James ẹ káàbọ̀ owó òun fẹ́ ọmọ ra Lárínkẹ́ Àbẹ̀kẹ́ o ní lè béèrè káàkiri àwọn Yorùbá mọ ẹbí ọkùnrin yìí ẹbí dáadáa ni o ẹbí yóò síyan ni o ẹbí yóò ń dùn bá rìn o ń dùn bá tán o bó bá jẹ́ bí yéè síyan náà ní ọmọ tí ìrírí ọmú ọmọ kò ní mọ̀ ṣe bí yóò dà bàbá rẹ̀ gan gbọ́rọ̀ sí ìyá rẹ̀ lẹ́nu bàbá ìyá rẹ̀ gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu ìyá rẹ̀ ìmọ̀ ta bàbá rẹ̀ lẹ́nu ni ibẹ̀ láti rí oríṣiríṣi iye tí mọ̀ ń jẹ ayé Wútò gẹ́gẹ́ bí ìyẹn bí ọkùnrin náà ti ṣe ṣèwádìí lálàkọ́kọ́ kí tó di Wútò wọn gbé ìgbésẹ̀ Wútò àáfẹ́ ọmọ yìí òwe ti kọ́kọ́ ṣèwádìí báà náà ni ẹbí obìnrin náà yẹn à ṣe ìwádìí nígbà yẹn bá tọrọ ọmọ ní ọwọ́ wọn nígbà yẹn bá ṣèyí báyìí tán nìyẹn àwọn náà lè bi fálẹ́rè Wútò jẹ́ ká wo bí ọjọ́ iwájú wọn ọmọ ni ìwé fẹ́ ọmọ ra yìí ó jẹ́ ká wo bí ọjọ́ iwájú wọn bí ètì ṣe rí ìyẹn náà lè wádìí náà lè bi ìfálẹ́rè ní ayé òde òní ó di ìwádìí mélòó tẹ̀ là ń ṣe láyé òde òní ẹ jẹ́ ká bèèrè léèrè ìwádìí mélòó o là ń ṣe ní òde òní lérí ìgbéyàwó ṣé ẹnìyàn jẹ́ wí àkàntì mú àkàntì rẹ́nì yóò wò ọ́ lérí Facebook náà ni àbí lérí Instagram náà ni àti ẹ̀kọ́ àkàntì rí kódà ọmọbìnrin kódà ó mọ̀ fáyìn ó mọ̀ wù mí o tí mo mọ bí yóò ṣe ẹ̀kàn tí ẹ ti mọ bára yín sọ̀rọ̀ lérí ayélujára náà ni àti mọ bára sọ̀rọ̀ léríṣiríṣi ìbáhùn ti yàtọ̀ ọmọ olúbo ni ọmọ bíbá bàbá ni nítò ó dá ọmọ ìyá òun bàbá rẹ̀ láti bẹ lọ bí ẹni òun bá ń gbé náà bíbá bàbá ni mò ń gbé ẹyin wá kí mi níyìn báyìí ó tán náà nù ìgbéyàwó bẹ̀rẹ̀ náà nù kódà ẹlòmíì ti lóyún bímọ tán lé ńgbòjì ti jẹ́ Wútò yóò ń wá yóò ń léwu ó sì rí lára bí ọmọkùnrin ló ní kinní kan yín wá lára obìnrin ni bóyá obìnrin ló ní kinní kan ó yàtọ̀ bí ọmọkùnrin bóyá ó lówó bóyá ó níṣẹ́ yóò dáa bóyá ọmọbìnrin náà ló ní owó yóò ní iṣẹ́ yóò dáa náà ni láti wò Wútò Ọlọ́run ti ṣe mo ti rí ọmọbìnrin yìí mò ń wà ní kódà bàbá rẹ̀ lówó ó ti kátó wí kátó fọ̀ ó ti lóyún ẹ̀kan di Wútò mọ́mí ti fún ọmọbìnrin kan lóyún o tàbí kẹsẹ̀ Wútò mọ́mí ìyàwó mi bímọ ọ̀níyàwó ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin yóò pọ̀ jù ní ayé òde òní nù ló ṣe dàbí ẹni Wútò ìgbéyàwó láyé òde òní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó mú erí sánpọ́n ọ̀pọ̀lọpọ̀ ó mérí sánpọ́n ẹ̀mú bí ara Yorùbá àwọn ọmọ sọ kínní kan wọ́n wí ìyàwó burúkú ṣe é fẹ́ àná burúkú ni èsè ní báwọn náà ni ọkọ burúkú ṣe é fẹ́ àná burúkú ni èsè ní ẹni obìnrin mi kèwú kí mọ̀ gbélé ọkọ sábàbí àbí bóyá bọ́lọ̀ ń ṣe kádàrá kìí ṣe wíwẹ́ lómi kí mọ̀ gbélé lé ọkọ o àmọ́ bó bá bí irú ọmọ obìnrin báwọn bẹ́ẹ̀ bá fẹ́ báyẹ̀ Wútò yára ìdúró nílé ọkọ yí gbogbo ènìyàn mọ̀ Wútò sábàbí ni kádàrá ni kí òwú kí mọ̀ dúró níbi kódà kàn sí ènìyàn báwọn ènìyàn dáadáa ní ìyá rẹ̀ bàbá rẹ̀ ní kì gbàlàyé òun ni kì jẹ́ kí ìyá rẹ̀ dúró lọ́dọ̀ bàbá rẹ̀ àbí kan Wútò bóyá orogún dágùn orogún ló dágùn lé ní orogún ni èjẹ dúró ní àbí Wútò ìyá ọkọ rẹ̀ ní ìfẹ́ràn rẹ̀ wàhálà ìyá ọkọ rẹ̀ pọ̀ bí bàbá ọkọ ní òun ló ṣe mú kúò ló ṣe di wọ́n ń dá gbé níbi yòówà sẹ́mọ̀ wí ìyí òun ti yàtọ̀ àmọ́bìnrin mi ọkàn lè fẹ́ bàbá ìyá rẹ̀ mọ̀ ṣe ẹran rírọ̀ ìyá rẹ̀ èpè báyìí ní mọ̀sẹ́lẹ̀ bàbá bá ti jí lára bá èpè lẹ́sẹ̀lẹ̀ bàbá rẹ̀ ilé tùsú sẹ́mọ̀ Wútò gbà mìíràn rẹ̀ bóyá ìlú jìnnà ìlú èéṣe tò sí ara wọn àmọ́ nílẹ̀ Yorùbá kè síbi yóò jìnnà láyé ọjọ́ àwọn àárín ìran bàbá ìjẹ́ Wútò yẹ jẹ́ aróòkò yẹ hàn lè fẹ́yàwó lóńdó ẹ lè fẹ́yàwó lọ́nà Ẹ̀gbẹ́ síbẹ̀síbẹ̀ náà ní ṣe ìwádìí arábì yẹ ni yìí ń ṣe ní èrè ibìkan sáà ni wọ́n ti pàdé ara wọn kódà kí jẹ́ Wútò ẹ̀ ń lọ náà lẹ pàdé ẹrẹ ní ẹlẹ́sìn náà náà lẹ pàdé ẹrẹ ní ẹnìkan náà ni ẹ pàdé ara ẹni níbìkan náà ni ẹ hàn jẹ́ nìkan yóò ṣe ẹ ti ẹ̀rẹ́ nìkan yóò mọ ni Wútò fẹ́ ọmọ lágbájá ilẹ̀ Yorùbá àmọ́ ẹbí ọ̀tí fẹ́ fẹ́yàwó
ìyẹn èèyàn máa ń gbéra yẹn lọ́bẹ ibi yẹn ti fẹ́ fọ́kọ yín ìgbéra yẹn lọ́bẹ yín èèmọ̀ nìkan ọ̀kan níbẹ̀ yín lè ṣèwádìí yín mọ̀ béèrè ẹ dàbọ̀ lágbájá ni mo béèrè ilé lágbájá mi ṣékèsí oníkèsí ìyẹn bàbá alámọ̀ bí wọ́n ti mọ ọmọgbọ́n ìyẹn mọ̀ ọmú ṣe kódà wọn lè lọ lú ọ̀hún kí wọ́n lè rajà kán ti mọ ìwádìí lọ́wọ́ ọmọ tọ̀hún arabu ni mo máa yọ emilẹ̀ ń porúkọ bàbá yín nílùú yín emilẹ̀ ń porúkọ ìyá ẹ nílùú yín báyìí bá agbolébo ní wọn òbí ẹláyé ijó wọn lè torí rẹ kí wọ́n lè rajà nílùú ọ̀hún kí wọ́n lè rajà níbẹ̀ bí wọ́n bá ra ọjà níbẹ̀ ní màá ṣèwádìí ẹ̀fẹ́ ọmọ lágbájá ní sì bèrè iṣẹ́ mi nìyá rẹ̀ ń ṣe iṣẹ́ mi ní bàbá ẹ̀ ń ṣe ní màá béèrè nígbà yẹn bá dọ́jà ẹ̀fẹ́ mi nìyẹn jẹ́ lágbájá mọ̀ ní kinní kan ẹni yìí bá mọ̀ èèmọ̀ ẹni yóò mọ̀ èèwọ̀ mọ̀ ìyẹn ti mọ sọ̀rọ̀ ara ẹni nù òun náà ní wító Bọ́lá Ọdẹ́túndé ẹ káàbọ̀ òun náà ní wí nígbà ẹ jẹ́ gbogbo ògbà ẹ jẹ́ ká mọ̀ ṣe dáadáa nítorí òní kọ́ torí ìwọ̀n ọmọ ìyá bí ni ẹlòmíì àwọn ẹ̀wọ̀n bàbá náà mọ̀ sọ wí ìwà ní mú ní mọ́rọ́ mà àdúgbò fẹ́ ìwà ní mọ̀ mú jẹ́ kẹ́ mú rí ọmọ aráalé ẹni fẹ́ ẹlòmíì wájú ilé rẹ lásán níwájú agboolé ìmọ̀ níwájú ilé rẹ bó tọrọ ọmọ níbẹ̀ lè mú kó nítorí ìwà yìí ni ẹ jẹ́ ká tún wà á ṣe torí ọmọ ra àtọkùnrin àtobìnrin ẹ dàbọ̀ ẹ jèrè ẹ jẹ́ kí ètò ìgbéyàwó ẹ jẹ́ ká báyè bá gbàrà ẹ jẹ́ ká ṣe é bí wọ́n ti máa ń ṣe láyé jọ̀hún kí lè rí bó ti yẹ kí rí náà kò wá báyè bá gbàrà nítorí ẹlòmíì ó wù ú àmọ́ àyè gba ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àmọ́ àyè bá gbà láti tọ́ láti rìn bó ti yẹ ká rìn ẹ jẹ́ ká gbìyànjú láti tẹ̀lé àṣà àti ìṣe ya bá a bá kó India 100 lẹ̀ bí nínú 100 ni mo sọ 100 o 10 láàrin nínú wọn yíkè nífẹ̀ẹ́ aráàlú wọn nínú 100 10 péré ńlá rí yíkè nífẹ̀ẹ́ aráàlú wọn bá a bá kó Chinese 100 náà lẹ̀ bí 10 ńlá rí Alhaji K Badmus ẹ káàbọ̀ bí 10 òun là á rí yíkè nífẹ̀ẹ́ aráàlú wọn àmọ́ ra èsè wí ìhà nílẹ̀ Nàìjíríà nìkan tàbí nílẹ̀ Yorùbá ní Áfíríkà lápapọ̀ ni àka àṣà àti ìṣe akún kèhàn sí wí èsì bí gá India àbí China ti lè fẹ́ ọmọ aráàlú bòmíì tó sẹ́ẹ̀rí àṣà àti ìṣe hàn bí wọ́n ti máa ń ṣe ní ìṣèbáwọn bí ara India àbí China bá fẹ́ ọmọbìnrin bòmíì ètò wọn bí wọ́n ti máa ń ṣe létò ìgbéyàwó wọn bá nìyẹn ti ṣe bí obìnrin wọn bó bá hàn á lọ́kọ lọ́dọ̀ ra bó fẹ́ bá fọmọ lu bòmíì ètò wọn Solomon Adeniyi ẹ káàbọ̀ èmi náà kí yín o ètò wọn bó ti yẹ kí yín ṣe òun ni yín ṣe àmọ́ mélòó nínú wa là ń ṣe àṣà ara T-boy Abọ́lárìn ẹ káàbọ̀ Abọ́lárìn sent a request to be on video yeah. Well, I want to be in this video. Ẹ má bínú ẹnìkan fẹ́ bá mi sọ̀rọ̀ ní orí ètò ni ẹ jẹ́ ká gbìyànjú kí a mọ̀ ẹ jẹ́ ká gbìyànjú hello wọ́n ti gbé kú o ẹ jẹ́ ká gbìyànjú ká mọ̀ ká tọ̀ bóyá bá a ní àǹfààní láti tọ̀ mò ń gbádùn ètò yín o tó ẹ ṣeun o fún dídarapọ̀ yẹn darapọ̀ mọ́ra a dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ bí àyè bá gbàrà ẹ jẹ́ ká tò bí ó ti ṣe yẹ ká tò ẹ jẹ́ ká rìn bí ó ti ṣe yẹ kí a rìn àmúgbé àṣà àti ìṣe alárugẹ ni èyí náà wo ìgbéyàwó nílẹ̀ Yorùbá ò lódùn jù kẹba tí a wo oríṣiríṣi ìran yóò máa ṣe ẹ̀ńgéjà arìnrìn èèyàn tí a mú sí ní ìsìn ó jẹ́ kí dùn kí lárinrin
ẹ jẹ́ ká gbìyànjú gbogbo bìyà bá rà kódà kí jẹ́ lókè òkun náà láti pàdé ìyàwó ẹ jẹ́ ká ṣe traditional marriage tíántírá létò ìgbéyàwó ẹ jẹ́ kí jẹ́ òkúnkúndùn ṣe wí yìí léyìnbó gbéra ọ̀làjú dáyé ọ̀làjú ti báyé jẹ́ ẹ mọ̀ jẹ́ kí jẹ́ wí ètò ìgbéyàwó ti léyìnbó nìkan òun ni àájòkótì òun là á mọ̀ ṣe jù ẹ jẹ́ kí titi kèsíbà ṣe lè ṣètò ìgbéyàwó ti léyìnbó tó ẹ jẹ́ kí tira kí jẹ́ alógún ẹ jẹ́ ká mú titira ká mú lókùnkúndùn ká ṣe ètò ìgbéyàwó tira àmúgbé àṣà àti ìṣera ní arugẹ ni èyí náà ẹ̀wú pẹ̀ báwo wọn yára ẹlòmíì aṣọ yìí mọ̀ mi mú ṣègbéyàwó dòní mọ̀ gbé ká mọ̀ wíyá aṣọ yìí mọ̀ mi mú ṣègbéyàwó rẹ̀ kódà ìkígele yán wèrè torí wí ó jọ ọ́n lógún láyé jọ̀hún lérí ètò ẹ̀ àádébí ẹkún ìyàwó lágbára ọlọ́run ẹkún ìyàwó àti ẹ̀rí ó dùn ó lárinrin bẹ́ẹ̀ bá rí bí wọ́n ti máa ń ṣe èèyàn mọ̀ wí wọ́n sun rárá àwọn máa ń sunkún ìyàwó ó dùn gan tó èmi náà gbádùn yín ẹ ṣeun gan ni o ó dùn gan ni ìgbéyàwó nílẹ̀ Yorùbá ó dùn ó lárinrin ètò wa dùn gan ẹ jẹ́ ká máa ṣe ètò wa ẹ jẹ́ ká máa sọ èdè wa ẹ jẹ́ ká máa kọ́ ọmọ wa ẹni yìí fẹ́ ìgbóná náà ẹ jẹ́ kí ìyàwó yàbá fẹ́ ẹ jẹ́ ká kọ́ ní èdè wa n lè ṣe mú kọ́ ìhàn ọmọ ìyá yàbá jóbìnrin náà yàbá fẹ́ ara yàrá bí yéé ṣe gbóná náà ẹ jẹ́ ká kọ́kọ́ wa náà lè dè gbóná kí ọmọ ra kí hàn lè mọ̀ ọ́ sọ ilẹ̀ gbóná níbàjẹ́ o láṣẹ Èdùmàrè ilẹ̀ gbóná dọwọ́ yín ó dọwọ́ èmi náà ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ ká jọ gbé lárugẹ ni ìgbóná níbàjẹ́ o ilé gbogbo wa lápapọ̀ ní bàjẹ́ ní àṣẹ Èdùmàrè àní rújú báyìí lọ ní eré ètò yìí lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ subscribe sórí YouTube channel Igbómìnà Entertainment ilẹ̀ wí ẹ fẹ́ máa wò wá lérí YouTube ẹ subscribe sórí YouTube channel Igbómìnà Entertainment ní eré YouTube lérí Instagram Igbómìnà Entertainment náà ní eré rẹ ẹ máa wò wá live lérí YouTube bẹ́ẹ̀ bá ti subscribe sí eré rẹ̀ ẹ ṣeun gan ni o adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin yẹn ń wò wá ojú yẹn mú wò wá èní fọ́ Mr. Oyinlóye Azeez ẹ ṣeun gan o ẹ káàbọ̀ ojú yẹn mú wò wá èní fọ́ o láṣẹ Èdùmàrè etí yẹn mú gbọ́ wa èní di ẹ̀yin là á mọ̀ dé yábá lágbára Ọlọ́run ìhà náà lẹ́ẹ̀mọ̀ rí gẹ́gẹ́ bí mo sọ mo mọ fún wa ní nọ́mbà yà á pè sí àmọ́ gbà fẹ́ bẹ̀rẹ̀ mo ti gbàgbé ni ẹ mọ́ bínú ẹni yóò bá fẹ́ pè á mú nọ́mbà alẹ̀ ní ọjọ́ mẹ́jọ yẹn lè pè á sí ní eré ètò yìí bóyá ẹni yẹn fẹ́ bá a sọ bóyá ẹni yẹn fẹ́ ká gbọ́ báwọn ni ẹlẹ́lẹ̀ gbóná ègbè gbogbo wa bóyá ẹni yẹn fẹ́ kí a gbọ́ lérí ètò yìí àtẹ̀mọ́ fẹ́ láti béèrè torí èèyàn náà fẹ́ fún wa ní ẹ̀bùn náà ń bẹ wútò ká mọ̀ béèrè lérí ọ̀rọ̀ gbóná lọ́wọ́ ẹ̀yìn èèyàn lérí ètò yìí ká mọ̀ fún wọn lẹ́bùn ká mú ìléyìnbó ń pè ní ká mú encourage àwọn èèyàn láti mọ sọ èdè láti mọ gbọ́ ètò yìí torí bí wọ́n bá ń gbọ́ òun náà ni wọ́n ṣe lè mọ̀ yóò ń jẹ́ ọmọ á lè mọ̀ yóò ń jẹ́ ìgbóná professor láti London mèrè lórí ètò lè lónìí èèmọ̀ retí yín ní ọjọ́ mẹ́jọ torí gbogbo gbà ní ẹ mọ darapọ̀ mọ́ àlérí ètò inú mi hàn mọ́ dùn púpọ̀ ẹ ṣeun gan ni o bó kí Mr. JJ ní Dubai àbí ní Cairo mo kí wọn lọ́pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ kan náà yàn ń bẹ ní ilẹ̀ India mèrì hàn náà ó tó ọjọ́ mẹ́ta mo kí àwọn náà ó kí gbogbo ọmọ òpónà ní gbogbo kíbi yabara gbogbo wọn pátápátá ni olólùfẹ́ ètò yìí torí gbogbo ilẹ̀ ń bá a wò mo kí gbogbo yín pátápátá ẹ ṣeun gan ni o alálẹ̀ gbóná ègbè gbogbo wa àárín jù báyìí lọ ní ọjọ́ tòní ó ti di jọ́ mẹ́jọ wọn lérò wí ẹ gbádùn olórin yòówù kọrin síra olórin Alhaji Raji owó ní kókó ni ọmọ bíbí ilẹ̀ gbóná ni ní ẹ̀yẹ́ má ti jẹ́kun sọ̀lú wọn ọmọ bíbí ilẹ̀ gbóná nìyàn ojúlówó ọmọ gbóná nìyàn ẹ ṣeun gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ti pàdé alọ́jọ́ mẹ́jọ ó dàbọ̀
á pàdé ní ayọ̀ àti àlàáfíà. Ẹ ṣeun gan ni.